ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Mo máa pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fáráàlú tí mo bá di gómìnà ìpínlẹ̀ Èkìtì. Èmi kọ́ o, Ṣẹ́gun Àkàndé ló yànnàná ọ̀rọ̀. Olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní ìpínlẹ̀ Èkìtì, Ṣẹ́gun Àkàndé ti ṣèlérí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n bá lè fi ìbò wọn gbé dé ipò gómìnà. Ó ní láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ẹ̀kọ́ girama làwọn aráàlú yóò ti máa jẹ àǹfààní ètò ẹ̀kọ́ náà. Àkàndé ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá aṣojú kòròyìn wa sọ̀rọ̀ ní Adó Èkìtì. Ó ní ohun tí a lè ṣe ni a sì máa ṣe tí ẹ bá fi ìbò gbé mi wọlé sí ipò gómìnà. Àwọn tó wà ní ilé ẹ̀kọ́ gíga wa ìyẹn fásitì ìpínlẹ̀ Èkìtì a máa gé owó ilé ẹ̀kọ́ àwọn náà sí ìdajì. Nípa ti ètò ìlera, màá rí wípé ní ọdún méjì mi àkọ́kọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì, màá rí wípé kò sí ohun tí a ó nílò nípa ètò ìlera tí a ó máa lọ sí ìlú ńlá mìíràn tàbí lọ sí òkè òkun mọ́. Olùdíje náà tó jẹ́ ọ̀dọ́ sọ pé ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ òun ló ti jápa lọ sílé òkèrè látàrí bí nǹkan ṣe rí ní Nàìjíríà, àmọ́ òun yàn láti dúró lọ́nà àti tún ìpínlẹ̀ Èkìtì ṣe. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.